òun tún rédíò owó ti gbà àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ. àwọn àgbà bọ̀ wọ́n ní ilẹ̀ tí kò bá tojú ẹni ṣú òkùnkùn ẹ̀ á máa ṣòro rìn látàrí awuyewuye tí àwọn ènìyàn ń gbé pòyì ẹnu lórí ẹ̀rọ ayélujára lórí oyè tí wọ́n fi gbajúgbajà olóṣèlú tó tún jẹ́ adíje dupò látinú ẹgbẹ́ òṣèlú Labour Party fún ipò gómìnà ìpínlẹ̀ Èkó ní ọdún 2023 látàrí oyè tí wọ́n ní wípé wọ́n fi jẹ o. Wọ́n ní wípé ayàwòrán ọ̀hún ti ṣe Gbádébọ̀ Rhodes, wọ́n ní oyè tí wọ́n fi jẹ yìí kò yé àwọn tó o pé kí ni ìtumọ̀ ọba alẹ́fún, ṣùgbọ́n ìfàwáyí ti wá jáde báyìí ó ti sọ púpọ̀ nínú ọ̀rọ̀ yìí tó jẹ́ pé yóò jẹ́ kí ó yé àwọn ènìyàn o wípé ṣe rí Gbádébọ̀ Rhodes Vivour tó jẹ́ ọba alẹ́fún Ọbàtálá tí àwọn fi jẹ oyè yìí ní ìpínlẹ̀ Èkó. Ó ní ṣe rí oyè ọ̀hún ẹni tó bá jẹ́ ọmọ bíbí ilẹ̀ Kóòtù Òjíire pàápàá jùlọ tó tún ní ìfẹ́ pẹ̀lú àpọ́nlé fún ìṣẹ̀ṣe òun àṣà ilẹ̀ Yorùbá, òun ni àwọn máa fi ń jẹ, òun ni ó tọ́ kí àwọn fi jẹ oyè ọba alẹ́fún yìí. Wọ́n ní tí ẹ bá wo Gbádébọ̀ Rhodes ẹ ó rí wípé gbogbo ohun tí àwọn kálẹ̀ yìí òun náà òun ni ó jẹ́ kí ó pegedé láti jẹ oyè ọ̀hún o. Wọ́n ní wípé Rhodes Vivour kò kí ń fi ọwọ́ rọ́ ìṣẹ̀ṣe sẹ́yìn o, bẹ́ẹ̀ ló ní àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin àwọn oníṣẹ̀ṣe tí Kóòtù Òjíire ń bí o, látòrí lọ́balọ́ba tí ó fi dé gbogbo orí àwọn òrìṣà ilẹ̀ Yorùbá, Ọbàtálá, Ògún, Ọya, Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni wọ́n ní wípé Gbádébọ̀ Rhodes wọ́n ní ó ní àpọ́nlé púpọ̀ fún àwọn nǹkan wọ̀nyí, pàápàá jùlọ gẹ́gẹ́ bí wípé òun náà òun ló yẹ lóyè, òun làwọn sì fi jẹ oyè ọba alẹ́fún Ọbàtálá o. Ayẹyẹ yìí ló wáyé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn o ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ ni wọ́n ti fi Rhodes ni wọ́n ti fi jẹ ọba alẹ́fún Ọbàtálá. Wọ́n wá ṣe àlàyé síwájú sí o wípé ẹni tí kò bá tọ́ sí oyè yìí tí wọ́n bá fi jẹ adé ọ̀hún a máa wọ̀rọ̀ wọn lọ́rùn ni. Gbádébọ̀ Rhodes wọ́n ní ó jẹ́ ọmọ Yorùbá pàtàkì, bẹ́ẹ̀ ló tún jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkó tó mọ̀ nípa ìṣẹ̀ṣe. Òun ló jẹ́ kí adé ọ̀hún ló jẹ́ kó ṣe rẹ́gí lórí Gbádébọ̀ Rhodes, tó túmọ̀ sí wípé Gbádébọ̀ Rhodes tí wọ́n fi jẹ ọba alẹ́fún Ọbàtálá yìí kì í ṣe àṣìṣe o. Oyè eléyìí tó tọ́ sí náà òun ni wọ́n gbé fún o. Òun ló jẹ́ kí wọ́n ṣe àlàyé fún gbogbo àwọn ènìyàn wípé Gbádébọ̀ Rhodes Vivour òun náà ni ó jẹ oyè ọba alẹ́fún Ọbàtálá ti ìpínlẹ̀ Èkó. Wọ́n ti ṣe àlàyé síta kó bàa lè yé gbogbo ènìyàn. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.